Ìpàdé ó ti wáyé lọ́sẹ̀ tó kọjá o. Èyí sì ṣe ìpàdé èyí tí wọ́n ń ṣe fún ìdàgbàsókè ìlú tàbí ohunkóhun, ṣùgbọ́n ìpàdé ọ̀tẹ̀ láti kó àwọn ẹgbẹ́ òṣèlú alátakò jọ sójú kan àti láti gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 òun ni wọ́n máa ṣe. Ilé igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó ti fi ìgbà kan dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lọ́dún 2019 àti 2023 ìyẹn Alhaji Atiku Abubakar iná sì ti ṣe ìpàdé náà ní ìlú Yola ìyẹn ní ìpínlẹ̀ Adamawa. Ọjọ́ àìkú ti ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tó kọjá tó jẹ́ ọjọ́ ọdún ìtúnu ààwẹ̀ òun mà ní àwọn ẹgbẹ́ òṣèlú alátakò iná máa pàdé ní ilé Àtíkù. Bẹ́ẹ̀ ni Àtíkù ló ti ṣe ìkéde lẹ́yìn ìpàdé náà wípé láìpẹ́ láì jìnnà ní gbogbo àwọn olóṣèlú alátakò Nàìjíríà làwọn yóò gbára àwọn jọ táwọn yóò sì sọ ọ̀nà àbáyọ lórí báwọn yóò ṣe pawọ́pọ̀ lójú ìjà kọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu táwọn yóò lé kúrò nípò ààrẹ táwọn yóò sì gba agbára kúrò lọ́wọ́ ẹ̀ lọ́dún 2027. kẹ́hìnà ti wípé Àtíkù òun ló ń ṣíwájú àwọn olóṣèlú alátakò láti kóra wọn jọ lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti gbàjọba kúrò lọ́wọ́ ẹ̀ lọ́dún 2027 èyí tó ń pè ní coalition, tó sì jẹ́ pé àwọn gbajúgbajà olóṣèlú alátakò iná làwọn kóra wọn jọ sábẹ́ coalition náà láti lé Tinubu dànù. Ní ìtẹ̀síwájú èròǹgbà wọn láti lé Tinubu lọ́dún 2027 òun ló jẹ́ kí Àtíkù kó tó gbàlejò àwọn olóṣèlú alátakò ní ilé ẹ̀ ní ìlú Yola lásìkò ọdún ìtúnu ààwẹ̀. Ara àwọn tí ó bá Àtíkù ṣèpàdé ní ilé ẹ̀ òun ni sẹ́nitọ̀ tó ń ṣojú ìpínlẹ̀ Adamawa nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá tẹ́lẹ̀ ìyẹn sẹ́nitọ̀ Elisha Abu. Bẹ́ẹ̀ ni àwọn ọmọlẹ́yìn gbajúgbajà obìnrin olóṣèlú ìpínlẹ̀ Adamawa ni tó kù díẹ̀ kó di obìnrin àkọ́kọ́ tí ó di gómìnà nínú ètò òṣèlú Nàìjíríà ní ọdún 2023 ìyẹn Alhaja Aisha Binani tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Ó ní àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà wọ́n wá sílé Àtíkù láti bá Àtíkù yọ̀, tó sì ní àwọn tó wá ṣojú Aisha Binani láti wà nínú ìpàdé náà ni lẹ́yìn tí wọ́n jíròrò lórí bí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò báwọn yóò ṣe kóra wọn jọ sójú kan, pàápàá bó tó ṣe ṣe kó jẹ́ pé Aisha Binani ìní Àtíkù yóò ṣàtìlẹ́yìn fún láti di gómìnà obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Adamawa àti gbogbo Nàìjíríà. Níṣe ni Àtíkù wá fi èdè Haúsá ló fi kéde wípé láìpẹ́ láì jìnnà nínú ọdún tá a wà yìí òun ni ẹgbẹ́ tuntun yóò bẹ̀rẹ̀ ìyún movement láti lé Tinubu kúrò, tí ó sì jẹ́ pé bá Àtíkù bó ṣe sọ̀rọ̀ yìí ìní àtẹ́wọ́ sọ tí àwọn tó wà ńbẹ̀ tá ń pàtẹ́wọ́ tí inú wọn sì dùn pé àwọn yóò tó lé Tinubu kúrò lórí àga rẹ̀ tó wà.